Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Rec TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Kosoloko loko, kosoloko loko, àìsílé olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Kosoloko loko. Débọ́lá, ìwọ ń sọ fún àwọn olóyè pé kí àwa ṣe súúsúúsú láìsádìẹ. Ẹ wo bàbá olóyè ẹ má bínú, nǹkan ló ń ru bòmí lójú kì í ṣe pé mi náà fẹ́ yájú sí yín, ẹ lè bí náà mo rú ọmọ tèmi náà jẹ. lọ́nà mi lóògùn. Bàbá sí mo wá lóògùn ẹnu mò ń jà ẹ má bínú. Bàbá olóyè. Wo ẹjẹ́ mi ó sọ kíní kan fẹ́yìn méjèèjì o. Bẹ́yìn méjèèjì ò bá fi sùúrù kú ọ̀rọ̀ ara yín, ṣẹ́yìn ò mọ̀ pé ibi tí erin méjì bá ti jà igbó ọbẹ̀ ní máa forí fa ni. Bẹ́ẹ̀ni. Bẹ́yìn méjèèjì ò bá wá ní sùúrù, ó ṣeé ṣe kílù ti dàrú kó tó di pa afẹ́ fọ bá tá a fi jẹ tẹ́yìn méjèèjì kan jà nínú. Wọ́n ní ṣẹ̀ṣẹ̀ receive kókó sí. Wọ́n ní EFCC ti àárẹ̀ ìṣokùṣokò. What? Why would you hold Mr. Pinheiro hostage? I'm very, very sorry, sir. I wasn't involved. Release him now! I'm gonna need that to wait, sir. I'll make the necessary adjustment. You get out. Get out. Not shoot, sir. Not shoot, sir. We're so sorry, sir. A ti review statement yẹn, sir. And A ti rí pé petition yẹn kò ní merit. so We're letting you go now, sir. Kémi padà lọ sí fundraiser àtẹ̀tí embarrass mi. Ẹ máa wo sáà ṣe rí àwọn boys yẹn ni wọ́n wà overzealous. Mi yẹn bá imagine pé ẹ̀yin náà mú bọ̀ until wọ́n fi yín dé. So láti mọ̀ pé mi lọ́ mú bọ̀ kẹ́ tó ṣiṣẹ́ yín nílànà òfin. Must you know? Okay, granted that you are empowered to receive petitions and follow up on some petitions.
But I want you to know that a petition is never a petition until it is investigated and it becomes a matter before a competent court of law. Yes, you're correct on that one, sir. You're very correct. Ìgbà tó mọ gbélé, ǹjẹ́ yín invite me, mo ní mi wá. No, we didn't do that, sir. You didn't do that? Okay, I see. Now, I take this whole exercise as being designed to embarrass me. No, sir. Kí ni no? Actually, kí ni? No, actually kí ni? Sọ fún mi. Ṣé whoever wrote that petition bribed your office. Kí ni ha? And ṣé tí má ṣe wádìí tán, ẹni tó bá indict, ó máa gbé sẹ́wọ̀n ni. Personally ni màá work ẹ̀wọ̀n fún. No, ẹ má ṣe yẹn, sir. Kí ló dé tí mi ní ṣe yẹn? very sorry. Ṣé ó lè sọ fún mi náà, ẹrù tí ẹ bá yín pé Attorney General wà bẹ́ẹ̀. What an affront! Sir, lórí tí wọ́n yẹn, màá make sure pé mo personally lórí wọn láti lè lọ bẹ̀ wọ́n. I will tender my personal apology to him, sir. Wà á lọ rí Attorney General, wà á lọ bẹ̀bẹ̀. Yes, sir. Àwọn guests yòókù nǹkan, àwọn èèyàn jàǹkànjàǹkàn yòókù wà bẹ́ẹ̀. Everywhere tó wà bẹ́ẹ̀ nǹkan. Ṣé wọ́n máa yájú lé kiri báyìí tí wọ́n máa bẹ̀ wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni? Lórí tàwọn yẹn náà, a máa make sure pa issue an official statement. Kí wá wà lábàá? Àní mo ní wọn ò ṣe mọ́. Mo ní wọn ò ṣe mọ́. Ó ṣe kí ni Sọ wàá pa mí ni. Ó ṣe kí ni mọ́. Mo ò ṣe mọ́. Wàá parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ o. Sọ wàá rán pa ni. Sọ rán pa ni. Mo ní wọn ò jẹ mọ́. Wo bí. Ìgbà tó ń fún mi lágùn mo kò mọ̀. Ó kò mọ̀ kó máa lẹ́yìn. Ó ń kí mi. Ṣé torí èdè ìwọ náà o fẹ́ rí lẹ́yìn? Sọ rẹ̀ lẹ́yìn ni. Àwọn kan má parọ́. Orí àgùnmọ̀ yẹn wà mẹ́wò. Nígbà tí mo gbé ìlú ra. Lẹ́gìrì ìbá dìde. Olúwa o. Wo. Màá bẹ́ẹ̀ polówó káàkiri pákúrò. Ṣé lóòótọ́? Daddy. Yeah. You know you really should have stayed back. Yes, but mi ò lè fail ṣùpọ̀ ni. Uncle Shupposha. Pẹ̀lú gbogbo wàhálà tó ṣe láàárọ̀ yẹn. You shouldn't have even gone for the fundraising event. Bóyá ló mọ̀ pé àwọn alágídí ló yí mi ká. Unfortunately so. Hello there. Ibo ló wà? Mi gbọ́ nǹkan tó ń sọ. Kí ni gbogbo nọ́sẹ̀nsì? Rárá network ni. Ibo ló rí látọ̀rọ̀ tó ń fẹnu pa mí? Ṣé orí ẹ pé ṣá? Okay, ọmọ kan jẹ́ kí n pẹ́ tí n bá débi iṣẹ́. I hope there's no problem. No problem, sir. With that look on your face, there is a problem. But he's just being his usual self. Which is? Getting agitated unnecessarily. Over what? Daddy, it's nothing serious. You know you can confide in me. It's nothing serious, I know, right? Okay. You say so? Mommy, ẹ wẹ́ ti lè jowú jù. Ọ̀rọ̀ jíjọ wú lélẹ̀. Ó dẹ lọ dórí ọkọ ẹ̀ mú. Èmi ò fẹ́ gbogbo àwọn ọ̀gbẹ́ yẹn. Oh, in fact, something brought me here. Kí la rí gbọ́? O ní bìlì pé fundraising ṣùpọ̀ yẹn. It's all over the internet. Honestly, yẹ́lẹyẹ̀lẹ ni mo rí. Yes. Mo kàn ṣe fóònù àwọn ọ̀rẹ́ mi gan kan tún pè mí pé àwọn ń kà nípa fundraising and sin and all of that. Gbàtẹ́ mi máa ti fi fọ́kàn wà everywhere. Wọ́n ní àwọn EFCC sọ pé àwọn sorry kan pé it was just an invitation, not an arrest or something. But ó yẹ kí yẹn kan ká àwọn kòṣùkọ̀ dáhùn. Káàmkẹ́ bóyá ló mọ̀ pé alágídí làwọn èèyàn tó yí mi ká. Ṣùpọ̀ tí ló máa sú wọn tó bá apologize at least kó appear nínú 6 different newspapers. Mo jẹ́rìí san. But Uncle Shuppo is so troublesome. He's always asking for the impossible. Kí ló yẹ impossible? Kíákíá làwọn EFCC jump at the offer. Wọ́n mọ̀ pé tó bá lọ court n tó máa demand wọn ní lè san. Well, I think they're just doing their duty.
Just doing their job, okay? But in a very vindictive way. Why embarrass Shupona? But I feel that these agencies can be used as political tools. Oh yes, which is what is happening in this case. Don't share any here. Okay. Ewo, I need to be on my way now. One event is coming this year, and I need to take this dress to the tailors. Oti, we need amendment. So marry later. All right. Okay, sir. Is the news out yet? Yeah, but our major blogs not look to be. Okay. You know we can't afford to slack. Absolutely, sir. Yeah. Don't forget to send the other brief. No, there's no problem about that. I'll send it as soon as possible. I'll be waiting. Alright, sir. Have a great day. Alright, bye, sir. Lulade, Yes, you're still Mom. home? You look beautiful. What's my love, Shani? Thank you, darling. I changed my mind though. I'm working from home today. Oh. Yeah. Why? I just changed my mind. Okay. She Uncle Shupalumba Soleko. Yeah, I want to need lórí ọ̀rọ̀ case FCC, but gbogbo àwọn nǹkan tó bá need mo sọ fún kó máa send as soon as possible. Wow. Very good. Gbogbo ẹ ti gba gbogbo internet kan. I even read it online. Yeah, it's everywhere. It's everywhere. We're really working on it. It's Oh, everywhere. nice. All right, darling. Thank you, Mommy. Hold on. Junior uncle. Well, should be in his office. He has a court case today, so he's in his office. Èmi náà rí pé ẹ̀yin méjèèjì mọ̀rin ara yín dáadáa. Mommy. Ṣé kò ṣe pé ẹ̀yin since man date? Hey, darling, no. At all. Àbí ṣe ń date ni. Oh, Mommy. Daughter. We're not dating like date like that, not in the emotional sense. So, who is your boyfriend? Talent date. You should tell Mommy now. Mommy, leave me alone. Tiny who? Mommy, I don't want anybody distracting me now. I'm, focused on my career, so men are distractions somehow. Okay. But Junior is not a distraction. Mommy, not in the emotional sense. Oh, okay. Oh my God. You know that be. Kó má jẹ́ emotional sense o. Ó ṣàmọ̀ pé ìwà àti Junior be family nìyí. And I think you should have a boyfriend. So I tó bá ti wá meet bọ̀bọ̀ tó fẹ́fẹ́ yẹn. Wá introduce ẹ sí Junior. You know, as a man, ó máa lè sọ àwọn ọgbọ́n àwọn ọkùnrin fún ẹ. You know what I'm saying? Yes, Mommy. Thank you, darling. So think about it. Thank you, Mommy. Leave me alone. Me, I'm hungry, oh. Okay. I'll meet you soon, all right? I'll fix something for you soon. All right, darling. All right. Barakini. Tó bá rí ẹ̀jẹ̀ tọ́jú. Tó bá rí ẹ̀jẹ̀ tọ́jú. Àfibórí èèyàn. Nígbà tó ju ẹ̀jẹ̀ kan. Mi tó bá dòjì ẹ̀. Bẹ́ẹ̀ ni ṣe bí. Bẹ́ẹ̀ ni sọ́wọ́n bí ìjàpá. Ló jẹ́ ṣe báyìí. Àgbà yìí. Ọmọ tó báyìí. Pẹ̀lẹ́. Tó báyìí ni. Tó bá mi kiri. Ẹ̀jẹ̀ kékeré mu fún ẹ̀ gbòó. Wò ó. Ọjọ́ mo fi kékeré kì í sọ pé yàrá yìí mi kì í kékeré. Ìyá pẹ̀lẹ́ bọ́sẹ̀. Ó jẹ́ kí ni mo. Tó bẹ̀rù Ọlọ́run tó ṣe mí léṣe ni. Pẹ̀lẹ́ náà ò bọ́sẹ̀. Mo ṣáà dẹ̀ ti bẹ̀rẹ̀. Mo ní ìjẹ mọ́, àbọ̀rọ̀ kú bẹ́ẹ̀ ni. Wọ́n àgbà yàrá náà láì. Kí ló wá fẹ́? N tí mo fẹ́. Kó o fẹ́ jẹ báyìí. Bí n bá rẹ́kọ̀ọ́ àti gbẹ̀gìrì, ẹlẹ́ja kíká. Mo rò pé yín yẹ yọ ni. Mo bẹ̀rẹ̀ fẹ́ràn ẹja mo béèrè fún. Kíni? Mo rò pé yín yẹ ti ká. Ǹgbọ́n ń gbà yọ̀yọ̀ ni. Wọ́n à nàkàyà yan. Ń bẹ̀. Ìlébi. Ráyọ̀. Tọ́ni wọ́n rò pé yóò jọba lu àìdán. Débọ́lá ni. Débọ́lá. Babalájò. Kéde. Ní ta ni? Ní ọjọba lu wa. Débọ́lá. Débọ́lá ni. Tí ò lówó.
tí ò léèyàn kò tún máa yàn kò rá ọ̀kan. obìnrin ṣé tí ò bá náwó lọ́kùn lẹ́jẹ̀ lọ́rùn ni inú owó àti ọmọlúwàbí ìwo ló fẹ́. owó lèmi fẹ́ tí o gbé gbogbo èèyàn ní ọjọ́ mi yóò jókòó ju irú rẹ̀ yóò lọ́wọ́ lọ. ta ni olùwọ́ lọ́wọ́. ń wá yín. èmi ò ní wọ́n lọ́wọ́. ń lò ní. ń lò ní. ráìsì wò. ráìsì eléku. sàmàtà gbogbo. ó mà kó ojú yẹ kó ló ojú yọbọ tó ẹja rìtọ́ọ̀nù ó ti pẹ́ lórí igbá. ní kíni. ọmọ fi hàn lẹ́nu ọmọ fi hàn lẹ́nu láì ẹ ṣe kí mo dá mo fi hàn lẹ́nu. Àti trace ibi tí kò yẹn ti wá bàbá. How? I had to do my findings and àti mo ibi tí kò yẹn ti wá. Well, that's good news. Okay. Jẹ́ kí n mọ̀ tó bá fẹ́ anything. All right, sir. Yeah. And one more thing. No more meeting in my office. Understood, sir. And I want that bastard found. He's already found, sir. In fact, if you were to lè jáde kúrò nínú ìsà tó sápamọ́ sí. Ó better bí èéfín ṣe lè jáde nínú ìsà yẹn. Okay, go bro. Yes. You can go. Thank you, sir. Yeah. Bàbá ọ̀tún. Yóò dáa fún ọ. Inú mi dùn pé mo pè yẹn sí jẹ́ mi. Ìgbàkígbà tẹ́yìn máa fẹ́ ṣe nǹkan rí. Ọlọ́run máa jẹ́ yín. Àmín, àmín. Ẹ ní dẹ́ni ẹ̀tẹ́. Àmín. Ẹ ní dẹ́ni ìyà. Yóò dáa fún ọ. Ní tí mo ṣe ránṣẹ́ pé kò ju ọ̀rọ̀ tó wà lẹ́yìn lọ. Ó ń fẹ́ kẹ́ bá ń dá sí i. Ṣé kìí ṣe ọ̀rọ̀ tí Ọlọ́bádé? Bẹ́ẹ̀ni. Kò sí ní tá a lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kò sí nǹkan kan tá a lè ṣe sí mọ́. Olóyè Ọ̀tún, kọ́ tá a lè ṣe sí wa. Ẹ dúró náà. Mo mọ̀ pé ìdílé wọn lọ bá kàn lóòótọ́. Àmọ́ kò tọ́ sí láònú. Kò tọ́ sí. Ẹ farabalẹ̀. Ní tí ò yọ jẹ́ ń ṣàlàyé ẹ̀ fún ọ kò yọ dáadáa. Sórí ká ní pé ìdílé kan náà ni ìwà àti Láolú ti wá ni. Ifá làbá bi léèrè. Ifá ni ó wá tọ́ka sí ẹni tó yẹ kó jọba nínú ẹ̀yin méjèèjì. Àmọ́ ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti wá. Láolú sì ni wọ́n fà kalẹ̀ ní ìdílé wọn. Bó ní ó jọba. Òun náà ni ó jọba kò sí ní tá a lè ṣe sí. Nígbà tẹ́yìn wá mọ gbogbo èyí, kí ló dé ẹ wá yọ mí lẹ́nu? Tẹ́ ń dà mí láàmú káàkiri. Dà ọ́ láàmú bíi ti bò ó. Ebi wọ ní ìsàtọ̀ rìn wá. Orí lọ sáré délùú yìí. Ó mà ṣá. Ó mà ṣe. Gbogbo tí ń ṣẹlẹ̀ ń lu wa pátápátá lọ mọ̀. Ebi wọ ni o sọ pé ọba Láolú du kínní. Nígbà tó ti bá tó ti já mọ́ lọ́wọ́ kò sí ní tá a lè ṣe sí mọ́. Ìgbà tẹ́ mo gbogbo ìkílẹ̀ wá waste time mi fún. Kílẹ̀ waste time mi fún. Waste time bíi ti bò ó. Kì í ṣe pa waste time rẹ̀. Gbogbo ohun tó yẹ ká ṣe pátápátá náà la ṣe. Òun ló fi já síbi tó yẹ kó já sí. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín. Yóò dáa fún ọ, n ó dọ̀ ọ́ lóhùn. Ṣé ẹ ti gba bribe? N ò gbọ́ dáadáa tóun tó béèrè ń béèrè. Mo ní ṣé ẹ ti gbà bẹ̀ tẹ́lẹ̀. Ẹni àpọ́nlé mo pè ọ́ o. Ṣé pé gbogbo àlàyé tí mò ń ṣe fún ọ látàárọ̀ kò sí ìtò wọ etí rẹ ni? Ṣé èwo lójú àbẹ̀tẹ́lẹ̀ nù tí mò ń sọ fún ọ látàárọ̀? Èmi odidi ọ̀tún ìlú ló fi rú ẹ̀ lọ mí. Má fi rú ẹ̀ lọ mí mọ́ o. Èyí ṣe máa dẹ́rú ẹ̀ wò. Ó mọ̀ wá sọ pé èmi gbà àbẹ̀tẹ́lẹ̀. Èmi èso lóye dáadáa. Èmi èso lóye tí wọ́n máa fi rú ẹ̀ lọ tí gbà. Kò sí tọ́jú àbẹ̀tẹ́lẹ̀ o. Ayé rẹ̀ ò ní bàjẹ́ kò sí tọ́jú o. Ó wá ń fi àbẹ̀tẹ́lẹ̀ lọ èmi. Fi lọ mí. Wò mí wíwo ni òtó wo ni àbí wíwó yàn ni òtó wó yàn tó fi wá wò pé bóyá mi ó gbà àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ èèyàn. Wọ́n fi rú ẹ̀ lọ mí. Kí ló ń ṣẹlẹ̀ nu? Olóyè gẹ́gẹ́
kí wàá rí kí ni ẹni àpẹẹlẹ mo rò pé ó jẹ́ àgbà tí onímùkúmu ìmúkúmu ìfàkúfà ó ti báyé rẹ̀ jẹ́ alátẹnumú ọkọ sì kúrò nílé mi wo báwo bá jáde màá ní ológun o. ó gba ọtí lọ́wọ́ mi. wá èmi ọba lè ní o ọba sì bá lórí ohun gbogbo màá ní ológun bí n bá wá jọba òun gan màá gbàlẹ̀ kí ó yé rẹ̀ onímùkúmu. lọ́rùn tèmi. lọ́rùn ẹ àtọmọ rẹ àti gbogbo ìdílé rẹ jáde. kí n bọ́ta. jáde. o ṣe jù mí látọjú fèrèsé sísá. ibẹ̀ náà ló pàpà gbà. báwo bá jáde sí ń nà lóògùn. tí n bá bá ọ dọ́gba tí n bá bá ọ dọ́gba. olóyè. bọ̀rọ̀ kìíní. ẹ wo inú mi dùn pé mo pè yín ẹ sì jẹ́ mi o ojú tì mí ojú òtọ̀rẹ́ mi gbogbo alójú tì o iye kan alábàáhùn sì rí kò dún mẹ́ta lọ ìjàpá ìyọ́nẹ́bò ìrere. mo ti gbọ́ ọpọ́ ti fún Láolú ní ọtọmátì tíkẹ́ẹ̀tì láti jọba ṣó yẹ kó rí bẹ́ẹ̀. a sì gbìyànjú lórí ọ̀rọ̀ yìí náà. kí ni. a gbìyànjú lórí ọ̀rọ̀ yìí a ti gbìyànjú gan-an lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ṣùgbọ́n ẹ jẹ́ ká fi káwárọ̀ kọ́ fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí. Why you talk like this? Why you talk like this now? bó tilẹ̀ jẹ́ pé ìdílé wọn ni ọba kan yé wa ṣe Láolú ẹ̀gbọ́n rẹ̀ sójà èbó àtẹ̀lé àmọ̀ pé ẹ̀gbọ́n rẹ̀ sójà náà ló fà á lẹ̀ ṣùgbọ́n kò wáyé gbé. tí mo fi sọ pé ká ní sùúrù lórí ọ̀rọ̀ yìí nìyẹn kí wọ́n má bàa tẹ̀. sùúrù máa ń ba nǹkan jẹ́ ni títẹ́ bíi ti bò dèbò kóòtù là lọ. ilé ẹjọ́ ni a da gbogbo ẹ̀rú ni ilé ẹjọ́ yìí láti tú gbogbo ẹ̀yàn ká yọ́gẹ́yọ́gá. ìsì tẹ̀lé ọ. mo tẹ̀lé ẹ̀. a ní sùúrù. ẹ yóò ní kankan tẹ́ ṣe. ó dà mò ń gbọ́ yín. ẹ ní sùúrù o ṣe rí ọ̀rọ̀ yìí tí kò tó gbogbo tẹ̀ ń fa yìí torí ẹ jẹ́ ń rán yín létí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yín bá gbàgbé èmi ò gbàgbé mo fi sọ owó sí mi báyìí tí ì fi jẹun ọ̀rọ̀ ilẹ̀ kan wà tí Láolú tọ́jọ́rọ̀ ilẹ̀ ìlú tó fi dá oko. tí fi ń dáko ọ̀pọ̀lọpọ̀ èèyàn dúdú bíi Lísì. ẹ wá dúró náà òun ti gbọ́rọ̀ kan lẹ̀ sí pé ọ̀rọ̀ lẹ̀ àmọ́ ní strong supporters la need. ìyún ò le ìyálóde àti bọ́ba jírò lọ́ọ̀lọ́ rí fún yín. ẹ jẹ́ ká fi sùúrù ṣe kinní yìí kó má di sọ àtàyànyàn o. ìjà àtàyànyàn àsáró dénú ìjà àsáró ni. wọ́n gbẹ̀yìn ẹyin bíbọ̀ lé lórí kí ni jẹ́ bẹ́ẹ̀. kí ni àtàyànyàn kí ni. gbogbo nǹkan tó gbà láàfin. a dàrú. kí ni. ẹ kúlẹ̀ o. ibo ló gbà lọ tó fi pẹ́ dé. ọmọ bàbá olówó I'm not a backing dog, right? ó lè dáhùn pàtẹ́gbò kan rìnrìn òṣì lọ látàárọ̀ nonsense. Can you please not wake our daughter? I just asked you a question ṣé mo pariwo ni. jọ ìgbà wo ló di monitor tó jẹ́ kí mo máa dáhùn sáwọn stupid questions tó ń bí mi and the last time I checked ìwọ ló wà jobless èmi níbi tèmi ló ń tèmi. Are you out of your senses? ṣé mi ni mo wà jobless? Are you not? You dare not walk out on me. Sherry, mi ò ráyè tí ẹ ní alẹ́ yìí and as a matter of fact you're completely useless to me. àti ẹ̀gbọ́n wípé o ti di responsible husband but at the moment you are an irresponsible father. An irresponsible father? A father who fails to check up on his daughter in school. You are an irresponsible father. Irresponsible father. Okay. Flight 237 heading from Lagos to Abuja has just been reported to have gone up flames mid-air. The flight with about 250 passengers hit the ground and barely any of the passengers made it out as most of them were burnt beyond recognition. Hold on, please, Deji.
drop in the price of oil. Deji. No. Oh, this is serious. Jẹ́fẹ́ bọ́ṣá, mi ò ever imagine pé máa mọ anybody tó máa wà involved ní plane crash. Never. Dùn mí. Tí wọ́n dẹ̀ pè mí o. Unfortunately mi gbé. Bàtí mo máa pè padà. Fóònù yẹn ti bọ́ sí silent. So yẹn wọ́n ti plane yẹn ti lọ nìyẹn. Akẹ́ mo mọ ni. Èmi gan tó ọ̀sẹ̀ kan láti sọ̀rọ̀ gbẹ̀yìn. The week. Please. Ṣé mo pé bí mo ṣe ń travel tó, I still know the fear of entering into any plane. And this is tragic. This is tragic. We need a plan for the family. This is a real shock. Ọpẹ́ o ti ọpẹ́ bò ti kí ni bẹ́ẹ̀ ọpẹ́ bò ti ẹjọ́ inú effort jealousy land force ni land force fèmílẹ̀ o kí ló dé. o ti máa ń jẹ owó jù. I need to go down. Mo ti fi lipstick mi lé. Wá mi kí o ti ń lọ nìyẹn kó. I need to go Junior. 5 minutes mo tọrọ lọ́fíìsì. O ti fi mí lẹ̀ lọ. I'll see you later. Kí máa lọ. Dinner tonight. Love you baby. Àwọn ọ̀dẹ̀ mi ò ti fi bá. Ṣé n kó òfurufú ni plane ti lànà? So máa hard fún Adé láti recognize our bodies yẹn. Anyway. Well, kí ló wá suggest ká ṣe báyìí sí? Manika carry on with the funeral service. I'll be on the lookout for the body. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.